Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ologe mo lójú lọ́rọ̀ wà. Ìwé ìbùsùn kò ní bàjẹ́ lọ́wọ́ iná tó máa lè lọ́la àwọn ọba. A máa kú sí, a máa kú sí. Ráfù, àbá mi, Lukman, Àkí, Hábíyù, Àdùkọ̀fà, Abísọ́lá, àti Ràfíàtì. Ọba ní kí mo fẹ́ bí lórí ẹ̀kú ẹ̀kú ọtí ìgbà ẹ̀kú ọ̀tọ̀ ọba. Ìwé ìbùsùn kò ní bàjẹ́ lọ́wọ́ iná tó máa lè lọ́la àwọn ọba. A máa kú sí, a máa kú sí mo fẹ́ bí lórí ẹ̀kú ẹ̀kú ọtí ìgbà ẹ̀kú ọ̀tọ̀ ọba. Ìwé ìbùsùn kò ní bàjẹ́ lọ́wọ́ iná tó máa lè lọ́la àwọn ọba. A máa fi ọlọ́ọ̀tọ́ máa Rafu, àbá mi, Lukman, Àkí, Hábíyù, Àdùkọ̀fà, Abísọ́lá, àti Ràfíàtì. Ọba ní kí mo fẹ́ bí lórí ẹ̀kú ẹ̀kú ọtí ìgbà ẹ̀kú ọ̀tọ̀ ọba. Ìwé ìbùsùn kò ní bàjẹ́ lọ́wọ́ iná tó máa lè lọ́la àwọn ọba. A máa kú sí, a máa. Ìwé ìbùsùn kò ní bàjẹ́ lọ́wọ́ iná tó máa lè lọ́la àwọn ọba. A máa kú sí, a máa kú sí. Ọmọ ẹni òṣèlú lẹ́wẹ̀ láti lẹ́kẹ̀ sí lórí. Àbá mi, Lukman, Àkí, Hábíyù, Àdùkọ̀fà, Abísọ́lá, àti Ràfíàtì. Ọba ní kí mo fẹ́ bí lórí ẹ̀kú ẹ̀kú ọtí ìgbà ẹ̀kú ọ̀tọ̀ ọba. Orúkọ mi ni Àjọkẹ́ Mariam. Inú mi dùn gan-an f'Olórí Oníbejì lénìí. Iṣẹ́ ńlá lèèyàn ṣe kó tó pé 50. Oríṣiríṣi nǹkan lójú ti máa rí, létí ti máa gbọ́. Àgàgà ní ilé ọba tó wà oríṣiríṣi lójú. Alhamdulilayi. Inú mi dùn gan-an. Wọ́n á ṣe 60, wọ́n á ṣe 70, wọ́n á ṣe 80, wọ́n á ṣe 100. Wọ́n á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọn ní fojú sunkún ọmọ, wọ́n á jèrè àwọn ọmọ wọn o. Iṣẹ́ wọn ò ní dìṣẹ́ o, ọ̀nà wọn á máa là o. Inú mi dùn gan-an. Èmi tí mo wá ń wish wọn happy birthday yìí náà, èmi náà ṣe. Màá ṣètọ́jú báyìí lọ nínú ọlá ńlá, àlàáfíà, ẹ̀mí gígùn àti ìfọ̀kànbalẹ̀. Àní wàrà wa ti ìyá dáadáa ló jẹ́ sí mi. Big mummy mi ni ìyá dáadáa ló jẹ́. Níjọ́ tí mo ti mọ̀ wọ́n, wọ́n ṣe bí sí mi, èèyàn gidi ni. Inú wọn máa dùn, inú tèmi náà máa dùn kálẹ̀. Ẹ ṣé o. Kábíyèsí, ọmọ tí wọ́n lọ́wọ́ wá sọ̀rọ̀ ẹ̀kọ́ àdójì òfòrò ní kí n dúpẹ́. Wọ́n ní bá jẹ́ bá yẹ́ nílẹ̀ yóò ní lọ́dọ̀ apọ̀ kan. Ọba sí ní ìlú ìyàtọ̀dá ayé. Òṣìṣẹ́ ẹni ẹni bò wọlé. Ọláìlúwà, bàbá ti ní òòrùn dàgbàjà. Ẹlẹ́gbẹ̀ẹ́ ti lú ẹgbẹ́. Kútàkì àkọ́kọ́ ọba mi fọ̀. Mo kí iye kú àdúrótì. Bàbá mi kẹ́ ẹ pẹ́ fún mi o, kẹ́ ẹ pẹ́ fún mi. Àṣẹ apẹ́lẹ́ mo kọ́ ìkẹsẹ̀. Kábíyèsí, bàbá ẹlẹ́kẹ̀ tí bàbá fi ń yọkùn rẹ̀ ní ṣe. Ọba Abìdí, Adékọ̀bí, dúró sí ní oṣooṣù gbogbo ẹ̀rẹ́ rẹ̀ o. Aláìlúwà, ẹkú àdúrótì. Mo fò ní ní dúpẹ́. Wọ́n ní bájá bá lẹ́nu lẹ́yìn àpọ̀lọ̀ ọ̀rọ̀ mi ò bá rí.
Fatima Àjọkẹ́ Ìbídùnní Olórí of Agboyi Land. Àwa bá ọ̀rẹ́ wa, olórí wa, president wa, Amiable Olórí pé wọ́n ń ṣe ọjọ́ ìbí lẹ́nìí. Ẹ̀mí wọn á ṣe púpọ̀ ọdún láyé. Àní wá wọn tì. Èèyàn dáadáa ni wọ́n. Kò pẹ́ tèmi mọ̀ wọ́n, ṣùgbọ́n bí mo ṣe mọ̀ wọ́n, mo rí pé èèyàn dáadáa ni wọ́n, èèyàn tó kéèyàn mára ni wọ́n, èèyàn tó nálùbáríkà lára ni wọ́n, because èèyàn tó bá rí èèyàn for the first time tó ń ṣe dáadáa pẹ̀lú èèyàn dáadáa ni. A wá gbàdúrà fún wọn pé kí Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Kọ́lọ́run dá wọn sí, kó dá àwọn ọmọ wọn sí, kó dọ́kan wọn sí, kán lẹ́mìí gígùn àtàlàáfíà lórí ilẹ̀ ìpẹ́, kán dẹ̀ kó wa jẹ̀pẹ́. Èyí tó ń ṣe yìí kán má fi ṣàṣemọ lọ́lá ànábì lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀làláọ́lá wàlá kùwátá ìlà bìlà àlì ilẹ̀ àsìn. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.